A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ alálùbáríkà ní Gist Media TV. Lénìí a wà pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho lẹ́yìn ìgbà tí wọ́n ti ìlú ọba dé, ìyẹn nílùú Jámánì. Bẹ́ẹ̀ ní kété tí wọ́n dé láti ìlú Jámánì ni bàbá wa Dr. Fẹ́mi Fani-Káyọ̀dé ṣe àbẹ̀wò sí wọn nílé. Ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o, olóyè Sunday Igboho tẹnubọ̀rọ̀ ilẹ̀kùn. Wọ́n jẹ́ ká mọ̀ pé ìyà ń jọmọ Yorùbá púpọ̀, pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n ṣiṣẹ́ bí ẹrú ni nílùú òyìnbó. Bẹ́ẹ̀ àwọn tó wà ní Nàìjíríà ń bí náà ìkan ò rọgbọ fọmọ Yorùbá. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kọ́mọ Fúlàní máa pa wá bí ẹran, kò yẹ kí àwọn ọ̀ràn Fúlàní darandaran kó máa báyàwó wa lásìpọ̀ ní tipátipá, kó máa fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn wa, kó máa jínigbé. Ìwà tí ò dá pátá gbáà ni. Ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé báwọn ṣe ń ṣe gbogbo ìgbìyànjú yìí, ó tún wà nínú àwọn ọmọ Yorùbá tó jẹ́ alátakò, tó jẹ́ wípé gbogbo nǹkan táwọn ń ṣe wọ̀nyí ìdí ọ̀tẹ̀ náà ni wọ́n wà. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ṣe mọ̀ wípé ní kòpẹ́kòpẹ́ yìí ni wọ́n jólé olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho jẹ́ kó yé wa wípé kìí sọmọ Fúlàní ló wá jólé o, àwọn ọmọ Yorùbá ló wà ń díẹ̀ o. Ó ti wá jẹ́ tó wá jẹ́ pé àwa Yorùbá a máa ń dìtẹ̀ ara wa, àìdúró tira wa. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ má jà bínú ara wa. Omijé bọ́ lójú olóyè Sunday Igboho ìgbà tó ń rántí ìwà ọmọ Yorùbá, pé Yorùbá pẹ̀lú wà ọ̀tẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o, àánú ṣe mí púpọ̀ nígbà tí mo gbọ́ ohun tí olóyè Sunday Igboho sọ jáde. Wọ́n ní lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló ti wá ń bá wọn wípé ilé tó jóná ń jọ́sí àwọn fẹ́ bá wọn kọ́, káwọn mú ẹnjìníà wá, kán wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá. Àwọn ní rárá o, èmi náà tó tán, Ọlọ́run kẹ́mi mo dúpẹ́, agbára mi ká, àwọn sì tún ṣe fúnra wọn. Ọmọ Yorùbá ẹ já fìmọ̀ ṣọ̀kan o. Bàbá wa Fẹ́mi Fani-Káyọ̀dé, ẹ ṣé púpọ̀, ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ kú àdúrótì o. Ọlọ́run ọba tó ní ọjọ́ ìní kò ní jẹ́ ká fi ara wa ṣe àfẹ́kùn. Gbogbo wa la sì máa délẹ̀ lórí, a ní fẹ́ nìkan ṣàwátì nínú wa. Ẹ wò ó, ẹ já ń sọ lókè ká gbóhùn lẹ́nu olóyè Sunday Igboho gan-an fúnra wọn. Wọ́n sọ máa tajọ́ fa aláì pé ọ̀rọ̀ ẹ̀yìn lè tẹ́ bá sọ pé ẹ̀ta ni Sunday ní gbòòrò ní Mọ̀dákẹ́kẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ èmi ẹ̀ fi ń sọ̀rọ̀ mi lẹ́yìn ni ẹ̀yin náà mọ̀ pé 1 million ni mí bẹ́ẹ̀ tí mo ń fa èmi ìgbà kankan lọ anybody mo dẹ̀ sọ máa olóṣèlú àwọn kan bẹ tí wọ́n ti ń rán sí mi pé kí n bá gbowó ẹ̀yin lémi kí n bá tún ṣe mo ti tún lémi ṣe fúnra mi. wọ́n máa fẹ́ràn engineer àwọn akọ́wá wọlé yẹn kọ́ bá mi tún ṣe pé up to 50 million mo ní mi ò nídìí ẹ̀ mo ti tún ṣe fúnra mi. bí kì í ṣe 419 but ara àwọn big man olóṣèlú náà ni mo ti jẹun àwọn náà fọ̀dà hàn mí bí mo ṣe lè lówó lọ́wọ́ mo dẹ̀ ti wá lówó lọ́wọ́ inú ilé Fáráò náà ti tọ́ Moses dàgbà
nínú ilé Fáráò náà ti train Moses ìgbà tí Moses dàgbà ń bẹ̀ tán àwọn ọwọ́ ń pa àwọn fámìlì ẹ̀ ó gbógun tà àwọn fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ wá pè pé Aaron ló kọ́kọ́ sọ fún pé èmi brọ́dà rẹ̀ ló ń nà wọ́n na Aaron lọ́wọ́ wọ́n nà lọ́wọ́ Moses wá ń kọjá ó wá ní kí ló tẹ̀ nà ó wá sọ̀rọ̀ wá ní Aaron wá sọ̀rọ̀ sí lọ́wọ́ ní Aaron brọ́dà rẹ̀ ni mí Moses ní ta ni ìwọ kẹ̀ ojú ogun làwọn fámìlì ẹ̀ ti rán ni sí pé wọ́n ń bí àwa fámìlì rẹ̀ ló ń pa stop ẹ̀ kàbá làwọn wèrè Fáráò owó lórí burúkú làwọn eléyìí ìgbà tí ó dẹ̀ gbà fún rẹ̀ òtútù mú ọ̀rọ̀ yẹn mú nú pé òótọ́ ni àbáwọn fámìlì làwọn pípé yìí ni meanwhile àǹtí ẹ̀ ló tọ́jú ẹ̀ dàgbà nínú Fáráò àǹtí ẹ̀ òun save àǹtí ẹ̀ save life ẹ̀ òun náà tó padà save life àǹtí ẹ̀ ìgbà tí Fáráò takú dẹdẹ pé yes òun pété ọba jẹ́wọ́ báwo ni àbúrò ẹ̀ ni Moses àǹtí ẹ̀ nínú ó gbé àdá ó fẹ́ bẹ́ orí Miriam ni Moses sọ pé yes she's my sister I'm not your family I'm a Jew bí tẹ́sù ti lé ní ẹ̀ ọdẹ lẹ́kọ̀ọ́ lù ṣé nígbà tó wá lẹ́kọ̀ọ́ lù kọ̀ mọ̀ pé ẹni tí ó gbẹ̀mí òun lòun lẹ́kọ̀ọ́ lù yẹn bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn Fúlàní àtàwọn àti Yorùbá àjọ sí bàbá mi Benin Republic wọn ò tó Ọ̀ṣun state gbogbo Benin Republic wọn ò tó Ọ̀ṣun state country dẹ̀ ni wọ́n ìwọ́wọ́ papọ̀ Ọ̀yọ́ state nìkan lásán àwọn people yìí gbogbo Zamfara state kìnìkan state mélòó ni gbogbo wọn tabakanti wọn mélòó ni wọn wọ́n dẹ̀ pinra wọn ní state wọ́n fi yẹn wá jẹ wọ́n fi yẹn Yorùbá jẹ àwọn bàbá wa kan tí wọ́n wá mọ́tọ́ ẹ̀kún ó ṣe lórí ẹ̀ tó wà lọ́n support àwọn yẹn ẹ̀ ń lé president pẹ̀lú àwọn yẹn president kúta bá débẹ̀ tẹ̀ wọ́n fi yín ṣe fi gẹ́rẹ́ wú ni wọ́n náà fa ní vice president extra tire bàbá Ọ̀ṣínbàjò tí ó lè sọ kankan tí ó gbọdọ̀ sọ ha tó bá sọ ha wọ́n fi sẹ́wọ̀n ni adẹ̀ní kẹ ẹ̀yin bàbá wẹ parapọ̀ ẹ sọ̀rọ̀ ayé lọ́kàn ẹ sọ fáwọn Fúlàní bàbá yín sẹ́mọ́ ìwà wọ̀ papọ̀ mọ́ ti èdè wọ̀ papọ̀ àwọn ọmọ wa ń bínú sí wa nulẹ̀ that's why bàbá Ọbásanjọ́ yẹn bàbá dáadáa bàbá yẹn ni ẹ bú gbogbo wa ọlọ́yìn ọmọ wọ̀nyí ẹ bú èmi gan ẹgbẹ́ mi sẹ́pẹ̀ ẹjọ́ bú gbogbo wa pọ̀ ká lè support yín. ẹ̀gbọ́n tí Àwùjalẹ̀ wí ni ó ní ọmọ Yorùbá ó ní bàbá Àwùjalẹ̀ ní ọmọ àlè ó ní ọmọ àlè bàjọba ọmọ àlè ní òní support yín tí Sunday Igboho ṣe ẹ ní kú fún ẹ̀mí yóò irú ìlà ní aṣíwájú mọ fọlọ́nbùrọ̀ aṣíwájú rere ní ẹ sọ statement kẹ pé no going back ohun tẹ́mi fẹ́ mọ gbọ́ lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn àwọn tá à ń bá fà wọ́n rọ̀ bá ń ṣe fíìmù mo fọlọ́ tó ní ẹ̀mí mi búra ọ̀tún ní pọ́lọ́ lọ́lẹ́ ẹ̀mí mi lọ́dọ̀ gẹ́gbọ́n lè ṣe rí. kò sí láíláí ọlọ́wà kò sí kankan àtọ́ ọlọ́run tó wà pẹ̀lú ẹ tó dẹ̀ dúró tiẹ̀ kò dẹ̀ sẹ́ tó máa fi ẹ́ lẹ̀ ọlọ́run ní fi ẹ́ lẹ̀ àwọn náà ní fi ẹ́ lẹ̀ iṣẹ́ ọlọ́run ló ṣe náà. àwọn Yorùbá tó máa bá àwọn fún mi ṣe mítìn náà fẹ́ pa mí fọlọ́ búra kò lè possible kò lè fún anybody tó bá fẹ́ ṣe anybody tó bá fẹ́ ṣe. ohun tájọ́ ń fà yìí sẹ́ Yorùbá gbọ́dọ̀ lọ ni mo dẹ̀ fi Ọlọ́run búra fún àwọn pípọ̀ yẹn mo sọ̀rọ̀ kan fún wọn pé ẹbí pé ìmọ̀ àti campaign ẹ bẹ̀rù wa tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ campaign àwa lè máa pè àmọ́ máa yìnbọn fún inú campaign fúnra wa ni àmọ́ máa pa ẹ́ látẹ̀yìn ni dáàdi mi ìyà ń jẹ wá gan ìyà ń jẹ Yorùbá gan seriously èmi ni mo rìn gbòòrò ọmọ gbòòrò ni mi mo mọ́ ti ń ṣẹlẹ̀ dáàdi mi ìyà ń jẹ Yorùbá gidigidi gan tẹ bá lọ nínú odò fún ṣe máa ra àwọn ọmọ 5 years 6 years tó ń ta ẹ̀pà nílùú òyìnbó wọn ò bí ọmọdé lọ kọ́mọ lọ skul wọn ò bí ẹ máa lu ẹ̀wọ̀n òyìnbó máa bí ẹ pé kí lọmọ rẹ wà ń gbòòrò ṣé wọn lọ fẹ́ sanwó léwé ni àwọn ọmọ Haúsá yìí tẹ bá dèrò èbò ẹ̀ lè rí wọn ẹ máa rí Yíbò àti Yorùbá tó ń fọlẹ̀ tó ń ṣe yamayama ń bẹ̀ tó ń sún bẹ́ẹ̀ gidigidi ní òtútù burúkú táwùsá bá lọ bẹ́ẹ̀ lọ kàwé ni tí Fúlàní bá lọ bẹ́ẹ̀ lọ kàwé ni ẹ̀dẹ̀ àdẹ̀pẹ̀rẹ̀ ni wọ́n Nàìjíríà irú wọn Nàìjíríà wẹ̀ ẹ̀yin bàbá akẹ́rẹ́ tún ṣe gbọ̀ngàn ẹ̀ tún gbọ̀ fún wọn mo fi Ọlọ́run kò sí ìkàtọ́ lè ṣe àwọn akẹ́ tí múra wọn lẹ àti múra Fúlàní àfẹ́ Fúlàní lórí ilẹ̀ bàbá yà mọ́